ǹjẹ́ ó ṣeé ṣe fún wa nílẹ̀ Yorùbá ká ní OPC kan péré? Ó ṣeé ṣe dáadáa. Ṣé rí nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pé ìgbà míì àwọn bí nǹkan bá ṣe ń pẹ́ sí làwọn èèyàn bẹ̀ ṣe máa ń gbọ́n sí. But ṣé rí tá bá fẹ́ ní OPC kan ṣoṣo péré ní ìfẹ́ ká fi mọ̀ mí mọ̀ ẹ́ ní ìfẹ́ ká fi ṣe. Because oníkálùkù apolówó tiẹ̀ irú OPC tèmi ń sìn OPC reformed là ń pè gbogbo adẹ̀ la mọ̀ nǹkan tí reformed dúró fún pé kí wọ́n tún nǹkan tó kán tún nǹkan ṣe kán jọ kán yọ kàńdá kúrò ní ìrẹsì kó wá di mímọ́ kó di pípé kó di tó dáa jù kó tó ń pè ní reform nìyẹn. Nǹkan báwa ṣe nínú OPC nìyẹn because abẹ́ Dr. Fasehun mi ní General Secretary Dr. Fasehun tẹ́lẹ̀ ní OPC ká tó bẹ̀rẹ̀ OPC reformed ó dẹ̀ ní nǹkan tó bí OPC reformed. Òun la fi máa ń sọ pé ojú wa ó ti là so èèyàn kan ò lè fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ́mọ́ ní OPC ti gbọ́n jù. Tó OPC bá fẹ́ wá di ẹyọ kan mi ò fẹ́ ká fi ọwọ́ òṣèlú mi fẹ́ ká tì bọ̀ torí gbogbo àwọn tó ń pè báwọn fẹ́ kó di ẹyọ kan kò ń ṣe gbogbo àwọn tó yẹ kó tí ì pè láti jẹ́ pé wọ́n fẹ́ jẹ́ kó di ẹyọ kan torí àwọn tó yẹ pé wọ́n fẹ́ fi gbá kan bọ̀ kan nínú lórí àárín yẹn lọ́yìn wà ń bẹ̀. Ìsádà kan filẹ̀ fún àtàjẹ́ olórí OPC èmi ni o Gani Adams ni o Saddam ni o gbogbo abẹ́ yẹn ká jókòó ká wo ẹni tí ipò yẹn tọ́ sí láàrin ra wa ká mú ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé tó ní kálukú bá rò pé mi ò ní gbà ọmọ mi pọ̀ ju tiẹ̀ lọ náà inú ojú ọ̀run tẹ́yẹ fò láì fi gbà kan gbà kan láì fi gbà kan gbà kan kan bẹ́ẹ̀ yẹn one àtúnlè àwọn olóyìnbó máa ń ṣe bíi kind of ballot kọ́kọ́ pépà sílẹ̀. Nǹkan tí mò ń sọ yìí ni mo pèèyàn kan ṣàkíyèsí níjọ́ kan but ó dànù nǹkan tó dẹ̀ fẹ́ ṣe yẹn wọn ò rí ṣe. Kọ́kọ́ kínní yẹn kọ́kọ́ sí pépà bẹ́ẹ̀ yẹn kó ní kálukú ojú àwọn làwọn fi ń gbọbẹ̀ kò sí pé mi ò sí nílé ẹ̀rùn ẹ̀ wá bí kínní kan 1 2 3 4 kínní kan bí wọ́n kọ sílẹ̀ tán bá ti kọ sílẹ̀ oníkálukú á mú ẹni tó bá mú nọ́mbà 1 kan ṣe already ṣẹ́rí ipò tí Gani Adams wà Ààrẹ Kakanfò ó yẹ kó fi OPC sílẹ̀ yes ó yẹ kó fi OPC sílẹ̀ ńsìn torí ipò tọ́lọ́run tó sí yẹn ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gbòǹdé pò yẹn. àǹká ní OPC wá rí bó ṣe yẹ kó rí ni àjọṣepọ̀ tó dán mọ́rán ipò jagunjagun náà fi sí náà jagunjagun ogun lẹ̀ Yorùbá náà fi ṣe so ó yẹ kó ń wá bí àjọṣepọ̀ tó dán mọ́rán ṣe máa wà láàárín òun àti gbogbo OPC tó kù ni kí nǹkan tó gbé dání yẹn kó lè bá a ṣe ṣe because bó ṣe wà yẹn tó bá ṣí ogun sìn tó a bá ní kò sógun bí kankan pé anybody ò jagun àjagun náà nìyẹn àwọn tó ń jagun yẹn àtúmọ̀ bá wọn jà ni pé táwọn ràn yín ṣe irúṣẹ́ ò lẹ́ ń ṣe yẹn gbọ́n tó bá ṣí ogun tí àjọṣepọ̀ tó dán mọ́rán bá láàárín àwa àti ẹ̀ láti làwọn OPC tó kù ni mò ń sọ yẹn o ogun tó ṣì yẹn á tì lẹ́yìn láti rí dájú pé ó ṣẹ́ ogun yẹn tó yẹ kó nǹkan fi ipò yẹn lẹ̀ pé èèyàn lè jẹ sẹ́ríkì kó tún lòun fẹ́ jẹ lèmọ́mù ìkan lèèyàn máa ń dìmú níbi tọ́lọ́run ti bá a ṣe dé yẹn kò ń ṣe mímọ̀ ṣe ẹ̀ but nǹkan tó ní kálukú bá yàn bẹ́ẹ̀ ló ní kálukú ṣe máa rìn orí ti gbé débẹ̀ yẹn kó fi ipò OPC yẹn lẹ̀ pé òkè o ẹ̀yin tẹ̀ wá ń bẹ̀ ń sìn o òkè o ó yá mo fi yín lẹ̀ o ẹ lọ ṣàtúnṣe lórí àárín yẹn nǹkan tó bá yẹ kẹ́ ṣe o so that àjọṣepọ̀ tó dán mọ́rán á lè wà láàárín wa o àwọn tó bá dẹ̀ ti ṣẹ̀ kò sẹ́ni tó pé tán àwọn tó bá ti ṣẹ̀ tọrọ àforíjì gbogbo gbèsè báyìí tí mo ti gbé in the past tó kọjá lọ ẹni tó bá bínú ẹ jọ̀ọ́ ẹ foríjì mi ẹ má bínú ẹ jẹ́ kí ṣọ̀kan kó wà o ẹ jẹ́ kí ìrẹ́pọ̀ kó wà o kí gbogbo ẹ máa lọ bó ṣe yẹ kó lọ o gbogbo ògbóró gbèsè yẹn then ẹlẹ́ẹ̀kẹta tó ṣe pàtàkì jù ní pé kan gbé ifá lílẹ̀ àwọn babaláwo tó gbójú wà nílẹ̀ Yorùbá káwọn babaláwo lè wọn ò ní fi gbá kan wọn ò ní fi bọ̀ kan nínú ká pè wọ́n sílẹ̀ ó yẹ bàbá dáfá lórí àwọn orúkọ báyìí báyìí fún ẹgbẹ́ báyìí báyìí afẹ́kọ́ jì kan náà but nílẹ̀ wá ń sìn gbogbo orí yẹn wọn ò ní fẹ́ ṣe torí oníkálukú ń fẹ́ nǹkan tó fi dàbí pé
OPC yàtọ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ tó kù tó ń dá lẹ̀ nìyẹn. Wọ́n ti mọ̀ pé OPC ò nígbà kan máa ti òun bọ̀yìbọ̀yì bóyá lọ báyìí kó dẹ̀ máa lọ tó dẹ̀ mọ̀ fún nǹkan tóun ṣe yẹn ó tako ìbúra tóun bú. A fẹ́ sọ pé arúgbó rẹ wá mi ò ṣe àmì ò lọ mi ò lè ṣerú ẹ o. Nǹkan tó fà á nìyẹn. But oníkálukú wọn sì ń tán láwọn fẹ́ gbogbo irú nǹkan yẹn. Ẹni tí wọ́n fẹ́ fi síbẹ̀ tó jẹ́ pé wọ́n á lè máa tì gángan bóyá àwọn ọ̀tá mi nìyẹn lọ bá ń pa wọ́n. Afẹ́ ṣòṣèlú yá ẹgbẹ́ báyìí ló gbọ́dọ̀ dìbò fún. By right irú wa a gbọ́dọ̀ dúró sẹ́yìn olóṣèlú kankan. Anybody tó bá ṣáà ti lè ṣe kó da ibẹ̀ la gbọ́dọ̀ wà. Tó bá di pé irú àwọn yẹn lọ́wọ́ ń perú àpéjọ yẹn bóyá ẹ jẹ́ ká ṣe kíní kan bọ̀tẹ́ ní báyìí ní kẹ́mi ṣe olórí níyẹn o. Àwọn tó kù ní gbà á. Nǹkan tó yìí ń bí gbogbo nǹkan tó ń bí òun náà yìí nìyẹn. But àwọn ìgbésẹ̀ tí mo là sílẹ̀ yìí tí wọ́n bá fojú inú wò wọ́n á rí pé ìgbésẹ̀ tó mú ọpọlọ dání ni tó dẹ̀ lè jẹ́ kí nǹkan tó. Nígbà tí Ifá bá mú èèyàn kan láàrin gbogbo àwọn tó ń pera àwọn olólórí gbòkè eléyìí ni kò máa ṣe lórí o igbákejì ló lè léyò ẹnì kẹta ìwọ náà mú kò tó wù ẹ o kí owó ìjọ máa lọ kí pàdé ẹjọ máa lọ wọ́n dẹ̀ gbé búra tó lágbára sílẹ̀ fún gbogbo ìgé kan ṣe búra ẹni tó bá ń fapá jánu lẹ́yìn ìgbà yẹn nǹkan tá a ṣẹlẹ̀ sí torí ìṣẹ̀ṣe wa gangan la fi ṣe nǹkan tá a ṣe yẹn nìyẹn àti gbogbo abádẹ àgírí pé a fẹ́ so pépà ni a fẹ́ kọ 1 2 3 sí pépà ni o bóyá máa ju kọ́ìn sókè pé ta ló máa ń kọ́ mu ókè ẹ̀ẹ́dọ̀ tí èlò ìwọ ló máa ń kọ́ mu eléyìí ló máa ń ṣe kejì eléyìí ló máa ń ṣe kẹta eléyìí ló máa ń ṣe kẹrin o ìyẹn náà a so pépà yẹn sílẹ̀ wọ́n kọ pépà lójú gbogbo wa wọ́n dẹ̀ jù sílẹ̀ tí ó jù kan ó yẹ oníkálukú dẹ̀ mú tiẹ̀ oníkálukú ṣì nǹkan kí nǹkan tó bá mú nǹkan tó rí ẹyàn nìyẹn ìyẹn ò fàjà kò ní ìdí kinní kankan mi ò rò pé kí ẹ̀yàn bínú sí yẹn. then ẹlẹ́ẹ̀kẹta tí mo sọ náà ó yẹ kí ààrẹ fúnra rẹ̀ kó ń jókòó sẹ́gbẹ́ kan ó ṣe fílẹ̀ pé àná èyí tí mi ràn ibi tí mo bá dé ìtọ́lọ́ ràn mí lọ́wọ́ dé òun náà ló ń jẹ́ nǹkan ẹ jẹ́ kí n fílẹ̀ fún àwọn èèyàn yìí náà kí àjọṣepọ̀ kí nǹkan tá à ń fẹ́. kílẹ̀ Yorùbá lè tẹ̀síwájú. exactly kò ń ṣe ìfẹ́ tara wa ló gbọ́dọ̀ ju ìfẹ́ ìlú wa lọ so ìfẹ́ ìlú wa ló gbọ́dọ̀ máa jẹ́ àkọ́kọ́ nínú ọkàn wa lórí gbogbo nǹkan kí nǹkan tá a bá ń ṣe so fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá fún ìtẹ̀síwájú fún ààbò tó péye nílẹ̀ Yorùbá mo fi pe àwọn nǹkan tí mo sọ yìí ó yẹ kí ọlọ́gbọ́n kó gbé yẹ̀wò. tó máa pè ilé yìí bàbá tó máa pè ilé ni pé tó gbogbo ètò sọ yìí ó yá máa bọ̀ ààrẹ kí ẹjọ́ sowọ́pọ̀ ṣe tán. kò sẹ́ńtì mi lè bá ṣiṣẹ́ gbogbo àwọn tó wà ní ọ̀rẹ́ mi ní àmọ́ ìgbà tó ti pẹ́ láti Gani Adams jáde tó ti pè wá pọ̀ pé ìjà tó wà nílẹ̀ o ká parí ìjà bó tẹ̀ jẹ́ pé kò síjà ìjà ẹgbẹ́ ọ̀sẹ̀gbẹ́ náà ló fàjà láàrin wa tọ́dẹ̀ tàdíra mú ní àárín gbogbo èrò tó parí ẹ̀ fún wa tàdé lọ èmi àti Arúgbódádé à ń sọ̀rọ̀ èmi àti Wàsíù à ń sọ̀rọ̀ èmi ò níjà pẹ̀lú yàn kankan èmi free pẹ̀lú anybody mi ò bẹ́ anybody jà so tó bá ti jẹ́ pọ̀rọ̀ ìlọsíwájú máa bálẹ̀ Yorùbá ni kò sí nǹkan kí nǹkan tí mi ò lè ṣe lórí ẹ̀. fún gbogbo àwọn tí wọ́n á fẹ́ nílò security outfit látọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ yín àbáwọn tí wọ́n fẹ́ pè yín bí wọ́n fẹ́ support ìtẹ̀ ń ṣe láàrin ìlú nọ́mbà wọn lè pè sí. Nọ́mbà tó lè pè sí nọ́mbà yìí náà ló wà lórí gbogbo bánà wa tẹ́ bá ti rí ẹni OPC reform zone nọ́mbà tó wà níbẹ̀ náà lílé 08035013600 lẹ́ẹ̀kan sí 08035013600. ẹ ṣe àdúgbò a máa rí bá sà ẹ ṣeun sà. Orúkọ mi ni Dáre Adésọpé tí mo jẹ́ ààrẹ ẹgbẹ́ Oodua Peoples Congrss Reformed. ẹ ṣe gan. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó ẹ máa wò ó Alore ẹ máa wò ó lórí lágbá ó kọ́ni lóye ẹ máa wò ó ọmọdé àgbà.